bàbá Olubodun ẹ kú ọdún òní o, 70 ọdún lórí òkè èpẹ̀, ọba òkè kó jẹ́ kẹ́pẹ́. Ọlọ́jọ́ ìbí bàbá Olubodun ẹ kú ọdún òní o, bàbá Olubodun lọ́rẹ́ ẹ kú ọdún òní o, 70 ọdún lórí òkè èpẹ̀, ọba òkè kó jẹ́ kẹ́pẹ́. Every night of March ṣàlọ́dún ti yẹ, orí ló bá ọ ṣe tó tún fi rọ́dún mìíràn. Ọ̀ṣọ̀pọ̀ ọdún láyé pẹ́ lálàáfíà, happy birthday many happy returns. Bàbá Olubodun ẹ kú ọdún òní o, bàbá Olubodun lọ́rẹ́ ẹ kú ọdún òní o, 70 ọdún lórí òkè èpẹ̀, ọba òkè kó jẹ́ kẹ́pẹ́. Nítorí Pastor Lawrence Olúlẹ́kan Olubodun, olùdásílẹ̀ ìjọ Christ Holy Crossing Well Evangelical Ministries nílùú Ondo, tí wọ́n ṣe 70th birthday lọ́jọ́ tóní, torí ẹ̀ la ṣe wà níbí òní gangan ní 9th of March. Ọlọ́jọ́ ìbí ló sọ pé arúgbó ọjọ́ o mo wá júbà rẹ, arúgbó ọjọ́ o mo wá júbà rẹ, arúgbó ọjọ́ o mo wá júbà rẹ, ìwọ ló wà lẹ́yìn mi tí mo fi lè ṣòfófó. Arúgbó ọjọ́ o mo wá júbà rẹ, ọlọ́jọ́ bí ló sọ bẹ́ẹ̀. Arúgbó ọjọ́ o mo wá júbà rẹ, arúgbó ọjọ́ o mo wá júbà rẹ, ìwọ ló wà lẹ́yìn mi tí mo fi lè ṣòfófó. Pastor Lawrence Olúlẹ́kan Olubodun ẹ kú oríire tóní, 70th birthday kì í ṣe kéré mi rárá, platinum jubilee lolóyìnbó pé lọ́lá Elédùmarè ọ̀pọ̀ rẹ̀ lẹ́ ó ṣe. A kí yín kú oríire o, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fi àánú dá yín sí, torí ẹ̀ la ṣe sọ pé àánú ló kà fún ọ, àánú ló sọ̀rọ̀ fún ọ, ibi tó dé dúró lónìí, àánú ló yanjú ẹ̀, àánú ló kà fún ọ, àánú ló sọ̀rọ̀ fún ọ, ibi tó dé dúró lónìí, àánú ló yanjú ẹ̀, àánú ló kà fún ọ, àánú ló yanjú rẹ̀ o, ibi tó dé dúró lónìí, àánú mà ló yanjú ẹ̀, àánú ló kà fún ọ, àánú ló sọ̀rọ̀ fún ọ, ibi tó dé dúró lónìí, àánú ló yanjú ẹ̀. Pastor Lawrence Olubodun ẹ kú oríire tóní, bàbá dáadáa nìyí, alálùbáríkà ọkọ o, bàbá Tolú, bàbá Kọ́ládé, bàbá Òjò, ẹ̀yin ni bàbá Fẹ́mi o, ìwọ lẹni tí wọ́n rò pé kò lè pàgọ́, tó ṣe bí eré ó ṣe bẹ́ẹ̀ ò kọ́lé alárùn. Ó yá jẹ́ kí n bá ọ̀fẹ́sẹ̀ kan délé bàbá tó bí ọlọ́mọ o, ó yá ní ṣebí wọ́n lọ́mọ wọn ní Ìkọ̀lé Èkìtì, ìwọ lọ́mọ Èkìtì kété olókè méjì takọtabo lórí ara wọn, ìwọ ló jẹ́ bẹ́ẹ̀. Ṣebí wọ́n lọ́mọ Aṣẹ́gun ilé mẹ́ta o, ìwọ lọ́mọ olódòdó rẹ̀ lẹ́yìn ọgbà, ìwọ lọ́mọ olóṣè kan lóhun ní jíjẹ, ìwọ lọ́mọ olóṣè kan afẹ́yìntì o, a ní bẹ́ẹ̀ náà forí kiri àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọ́mọ ẹkùn tó fi torítorí, ìwọ lọ́mọ ẹkùn tó fi tìrùtìrù, ọmọ ẹkùn tó ṣeré orí ìgbà, èèyàn tí yóò gbéná wojú ẹkùn bàbá tí yín wọn ò tí ì ní lọ́mọ, a ní bẹ́ẹ̀ náà forí kiri àwọn bàbá tó bí ọlọ́mọ. Bàbá Olubodun wo bí t'Olúwa ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀, ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrànlọ́wọ́ tó rí gbà títí tó fi débí, torí ẹ̀ ló ṣe sọ pé wo bí tó ti bẹ̀rẹ̀, wo bí tó bá dé, bí èmi ò bá ṣí o láti yọ, a jẹ́ pé mo yá láì mórè. Wo bí tó ti bẹ̀rẹ̀, bàbá Olubodun ló sọ bẹ́ẹ̀, wo bí tó bá dé, bí èmi ò bá ṣí o láti yọ,
níbo ló gbóúnjẹ fẹ́fẹ́ bá wọn bọ̀ ni. ẹ̀yin yàtọ̀ sáwọn oníṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ wípé ebi ló lé wọn dé di ìpè tí bàbá ó pè wọn. ohun tí ọlọ́run ọba wí bàbá Olúbọ́dún kì í jáde nígboro ẹnu tẹ̀yìn. gbogbo ìjọ Christ Holy Crossing Church ń bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o. gbogbo àwọn pastors ń dúpẹ́, akọrin ń dúpẹ́, gbogbo díkìn àti díkínẹ́sì ń dúpẹ́, gbogbo ọmọ ọjọ́ ń dúpẹ́, títí tó fi dórí ẹni tó kéré jùlọ gbogbo wọn ló ń bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. gbogbo wọn ló sọ wípé ọlọ́jọ́ ìbí yọ̀ ṣẹ̀ṣẹ̀. Happy birthday to you Ọpẹ́láyé. kíre gbogbo kó sùn wọ́n bọ̀ o. Happy birthday to you Ọpẹ́láyé. kí ìlérí Olúwa kó ṣẹ fún ọ. Happy birthday to you Ọpẹ́láyé. èyí ò ní jáṣe mọ́ o. Happy birthday to you Ọpẹ́láyé. èyí ò ní jáṣe mọ́.